Mr. Portable Arijan olówó gẹ̀mọ́ mi sọ fún yín pé fracas ò ṣe nǹkan tó rọrùn tẹ́ ẹ lè tẹ́rí sí. Ṣẹ̀rí fracas ó máa gba vision yín, ó máa gba mission yín, ó máa gba gbogbo nǹkan tẹ́ fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ìjẹ́nìyàn yín, ó máa gba time yín, ó máa gba gbogbo nǹkan lọ́wọ́ yín. Ṣẹ̀rí àwọn tó wà nínú fracas gan, wọ́n ń gbàdúrà k'Ọlọ́run kó yọ wọ́n kúrò nínú fracas. ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó ti jáde wá sẹ́ndì serious message sí arákùnrin tí a mọ̀ sí Arijan Portable, ó sẹ́ndì serious warning sí i. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. náà wá rí i pé nǹkan tí ò sọnù lè wá káàkiri. Time tó yẹ kẹ́ fi lọ sí location, time tó yẹ kẹ́ fi pẹ̀lú àwọn ọmọ yín, time tó yẹ kẹ́ fi wá nǹkan tó wà meaningful ṣe, time tó yẹ kẹ́ fi máa wá owó káàkiri, ẹ̀ ń wá story oní story káàkiri. Ṣé tẹ̀ wá rí eléyìí tẹ́ mú wá yìí kò jọra wọn. Mi nítọ̀ yìí kò jọra wọn, kò àṣàò náà àṣàò náà. Ẹ̀yin lọ gbé story Alhaja Liz Anjorin Yèyé Mẹ́ṣọ̀, ẹ lọ gbé story àbúrò wọn, kò tiẹ̀ tí wá ṣe ọmọ bàbá wọn mọ̀ ìyá wọn, ẹ lọ gbé cousin wọn wá, ẹ fẹ́ wá fi kanta ti ìyá Màbúbù tó gbé jáde. Àṣàò náà kò jọra wọn, kò jọra wọn rárá. Ṣé ẹ rí i pé fracas kò ṣe nǹkan tó rọrùn? Ẹ náwó, ẹ nọra, owó tí ẹ kẹ́ fi ṣe nǹkan gidi, owó tí ẹ kẹ́ fi ṣe nǹkan tó wà meaningful, ẹ̀nà sínú fracas. Àwọn tó pilẹ̀ṣẹ̀ fracas yìí gan, àwọn tó bẹ̀rẹ̀ fracas yìí gan, wọ́n ń gbàdúrà k'Ọlọ́run kó yọ wọ́n kúrò níbẹ̀, wọ́n ti wọnú bẹ̀. Most of them gan ti ń kúrò nínú fracas tó rán mọ̀ pé kò lérè. Ẹ lọ gbé story Yèyé Mẹ́ṣọ̀ wá, níbi tí àbúrò wọn, first cousin wọn, ẹ lọ gbé wá, ìyẹn tí wà lọ jólógógóró, kò tí ì jọra wọn, kò tí ì lè bá mi nítàn yín. Mr. Arijan kò tí ì lè bá. Ẹ tún lọ wá nǹkan míì wá. Ṣé tí ẹ rí story tẹ wá gbé wá yìí, ó wá jẹ́ kí inú mi dùn pé gbogbo àwọn tó ń kárí mọ̀ pé àkúdáyà ni Alhaja Liz Anjorin o. So ó ti wá fi ẹ̀yin gan lẹ́tún jẹ́ kí gbogbo àgbáyé tún mọ̀ pé Alhaja Liz Anjorin kì í ṣàkúdáyà o. Ọlọ́run kan lè dá wọn pé Ọlọ́run fi ọlá yẹn kẹ́ wọn ni. Ọlọ́run mọ̀ ògo yẹn ẹ̀ lè lè bá rárá. Mr. Portable Arijan, ṣe ti rí story tẹ gbé wá yìí, inú mi dùn ẹ ṣe. Ṣe rí àwọn nǹkan kan wà tó yẹ pé ó máa ní disadvantages, àwọn kan wà tó yẹ pé ó máa ní advantages. Advantages ẹ̀ tèmi fi dùn fún Mr. Lanre tẹ́ ẹ gbé wá yìí ni pé ó ti fi hàn gbangba pé Alhaja Liz Anjorin wọn kì í ṣàkúdáyà gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ káàkiri pé òun ló jẹ́ kó lówó àkúdáyà ni, òun ló jẹ́ kọ́lá ẹ̀ pọ̀ sí o, tó fi ní estate lóríṣiríṣi, tó fi ní California ọlájíire, tọ́nà fi ń fún ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín Mr. Arijan. Fracas rọrùn, ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kẹ lọ gbómi lákaná. Ó máa gba time yín o, ó máa gba vision yín o, ó máa gba mission yín o. Ẹ ní ráyè ṣe nǹkan kan o, ẹ ní lójú ráyè tí yín o. Ẹ máa wá story káàkiri ni láti fi kanta, láti fi analyze. Kò rọrùn. Mr. Arijan, ìjáwọ́ lápọ̀n tí ó yọ. Ayé ṣì wà fún yín báyìí láti tọmọlúàbí yín ṣe. Ṣé Alhaja Liz Anjorin tẹ̀yìn wo kòkó tẹ̀yìn lẹ́dìmọ́ yẹn, ó ń fi yín tajà ní. Ẹ̀rí pàtó gbàṣọ ó ti ń tajà, á máa polówó ọjà, á máa polówó ilé, á máa polówó ilẹ̀. Ẹ̀yin ò ráyè ṣe nǹkan kan. Ìdí ẹ̀ nìkan lẹ jókòó sí i. Bẹ́ẹ̀ ṣe ń wo studio lénìí, lẹ ń wọ studio lọ́la. Ẹ ráyè ṣe anything. Ṣẹ́yìn ò rí ni bá ṣe ń kọ́ fún yín báyìí lẹ ń parẹ́. Ẹ ráyè ṣe nǹkan kan. Ó ti gba gbogbo time yín. Òun lẹ wá rù sórí. Tẹ́lẹ̀ rí pé Alhaja Liz Anjorin tó bá ti ń ṣe analysis wọn báyìí, wọ́n gbàṣẹ wọn séjìká, a máa polówó lẹ̀, wọ́n máa polówó aṣọ, wọ́n á tún fi rédíò sí i, wọ́n á tún máa polówó iṣẹ́ wọn. Géèmù yẹn ò yé yín. Ẹ lọ jókòó, ayé yín. Ṣẹ́gbọ́n, ayé yín. Ẹ lọ jókòó. Mr. Portable Arijan, a tún expect mọ́. Ẹ bá wa gbé mọ́ jáde. Eléyìí ò wọlé. Tí Mr. Lanre yìí kò wọlé. Ẹ ti try harder. Mr. Portable, ẹ try harder.